bàálù tí Mákindé rà kò lè nípa gidi lórí ètò ààbò lọ́yọ̀ọ́ torí kì í ṣe irú bàálù táwọn ẹ̀ṣọ́ aláàbò máa ń lò. Adéyí ló sọ bẹ́ẹ̀ o. Ìràkúrà ní bàálù tí Mákindé rà kì í ṣe bàálù gidi. Onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò kan, Akin Adéyí, ti sọ pé kì í ṣe bàálù méjì tí gómìnà Ṣèyí Mákindé rà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́kàn lórí ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ náà. Ọ̀gbẹ́ni Adéyí tó ti ṣiṣẹ́ rí pẹ̀lú àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sọ fún iléeṣẹ́ Yorùbá wa wípé àwọn bàálù tí Mákindé fi owó ìlú rà kò lè ní ipa gidi kan lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ torí kì í ṣe irú bàálù tó lè wúlò fún ìgbógun ti àwọn ọ̀daràn. Adéyí ní kò sí nǹkan kan tí àwọn bàálù tí ìjọba ṣẹ̀ṣẹ̀ rà yìí fẹ́ ṣe ju kí ó kàn yàwòrán àwọn ọ̀daràn láti ojú òfurufú lọ láti mọ ibi tí àwọn ọ̀daràn náà wà. Ó ní ẹ̀rọ dúróònù táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò lè ṣe àwọn nǹkan yìí káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ láì nílò bàálù o. Onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò sọ pé ìpínlẹ̀ náà kò nílò irú bàálù yìí torí kì í ṣe ìpínlẹ̀ tí omi ti pọ̀ bíi Bayelsa tàbí ìpínlẹ̀ Rivers. Ó yẹ kí Mákindé jókòó pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ààbò kí wọ́n lè mọ irú bàálù tó bá fẹ́ rà. Fún àpẹẹrẹ, ìpínlẹ̀ Ọ̀ṣun ti ra irú ẹlikọ́pútà yìí àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ẹlikọ́pútà táwọn agbaṣẹ́ṣe máa ń gbé lọ síbi iṣẹ́ òun ni wọ́n padà rà. Kì í ṣe ẹlikọ́pútà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò. Gíláàsì ló máa ń pọ̀ jù nírúfẹ́ àwọn bàálù yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan èlò míì ló máa ń wà lára rẹ̀. Nígbà tó yá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹlikọ́pútà Ọ̀ṣun ná Èkó sí Ghana. Wọn ò tiẹ̀ padà rí i mọ́ nígbà tó yá. Ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wá tì ní gbogbo nǹkan tí Mákindé ń ṣe báyìí o. Bàálù tí wọ́n rà ní Ọ̀yọ́ yóò padà di taxi tí ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò mọ̀ fi ná Èkó sí Ghana náà ni. Ó yẹ káwọn gómìnà wa mọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ààbò tí wọ́n bá ti wọlé ìbò gómìnà. Kò sí ipa gidi kankan tí bàálù yìí lè ní torí irú àwọn bàálù táwọn agbaṣẹ́ṣe máa ń gbé lọ síbi iṣẹ́ tí wọ́n bá ti níṣẹ́ tí wọ́n fẹ́ ṣe nírú bàálù tí Mákindé rà yìí o. Adéyí ló sọ bẹ́ẹ̀. Onímọ̀ nípa ètò ààbò sọ pé kò bá dáa kí Mákindé ra àwọn ẹ̀rọ kámẹ́rà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò máa ń lò ju bàálù tó rà yìí lọ. Ọgbọ́n àti fẹ́ránṣẹ́nu ká wá tì ní gbogbo tí Mákindé ń dà o. Bàálù tó rà kò níṣẹ́ kankan tó fẹ́ ṣe fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Kámẹ́rà tó láti fi ṣe iṣẹ́ tó fẹ́ ṣe o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí. Ẹ ṣeun o bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.